Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. Wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. Báwo ló ṣe jẹ́? Mo lè ti jó. Báwo ló ṣe jẹ́? Bó lẹ ti rí báwo ló dẹ̀ ṣe jẹ́? Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kan ta fún mi rẹ̀ yìí. Ẹ ti máa darú ẹ̀ tẹ́lẹ̀ àbí? Darú ẹ̀ tẹ́lẹ̀. Ibo lẹ gbé orí tẹ wá jó yẹn sí? Ibi náà ló wà fún. Kí lẹ fẹ́ fi ṣe? Mo fẹ́ lò fún ìbò àṣírí. Bíbò àṣírí. Ìbò àṣírí. Ta ló bẹ̀ yín níṣẹ́ bíbò àṣírí yẹn? Mi ni mo fẹ́ lò fúnra mi. Ẹ̀yin lẹ fẹ́ fi ṣe fúnra yín? Ṣé babaláwo lẹ̀yin? Àfáà ni mí. Àfáà ni yín? Ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín? Ìyàwó yín àtọmọ yín kọ́? Kí lè tẹ́ ẹ lo àwọn yẹn? Ṣé wọ́n láwọn yẹn ò ní jẹ́ ni? Àfáà, kí lè tẹ́ ẹ lo ọmọ yín tàbí ìyàwó yín? Èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn? 35,000. Owó ta lẹ ti rà gangan? Ẹ dá orúkọ ẹ̀. Ismail Murana. Mo fún lówó. Lẹ́kan ọkọ̀ fún Ifá. Tanífá. Ìyẹn orí yẹn mú. Wọ́n rí yẹn mú. Ìyẹn tó tà fún agangan rí. So ọwọ́ wọn lẹ ti rà. Ṣẹ̀yìn ti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ pé nílò ẹ̀. Last week náà mo sọ fún wọn. Ìjẹta Bí aago mẹ́ta ṣá. lọ́sàn-án. Gbàwo lẹ wá jó? Mo jó wálé náà. Ìjó wálé nínú ilé ọ̀dọ̀ yín àbẹ̀gbálé ni? Nínú ilé ọ̀dọ̀ yín tẹ̀ kọ́ńbó? Ní ibi ayùn rẹ̀. Ìdí ayùn rẹ̀. Ẹni àfáà tó torí fún yín kò sí láàrin yín bí? Ẹni tó ta ẹ̀yin lẹ́ta ta ló ge? Ẹni sọ̀rọ̀. Ọlálẹ́kan Àkàndé. Ẹni wà ní ọ̀dọ̀ mi. Ta ni? Bàbá yìí wà ní bàbá wà ní bàbá tí wọ́n gé orí rẹ̀, bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi. Ṣé ń gbọ́? Bàbá yẹn ti wà lọ́dọ̀ mi. Ẹni ń sọ pé ẹni wọ́n dẹ̀ sọ fún àwọn pé àwọn nídìí nǹkan bá wàlátàlá mi mọ irú nǹkan tó gbé mi wọ̀ tí wọ́n ti ṣe iṣẹ́ yẹn. O mọ irú nǹkan tó gbé ẹ wọ̀? Tí wọ́n fi ṣe iṣẹ́ mi wá sí ta ló ṣe gangan? Àwa mẹ́tẹ̀ẹ̀ta ni. Lẹ́jọ́ gé orí bàbá. Ta ló dún wọn lọ́rùn gangan? Àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. Ta ló mọ̀bẹ lọ́wọ́? Kò sẹ́ni tí ò mú ọ̀bẹ lọ́wọ́. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. Níbo lẹ ti dún bàbá Ta ló lọ́rùn? mú ọ̀bẹ? Ta ló dún wọn? Ọ̀ní ni ó mọ̀bẹ kó lẹ. Ta ló dún wọn? Àwa méjì yìí. Ibo gangan láti rí? Ta ló dún wọn? Àwa méjèèjì la. Lẹ́jọ́ mú ọ̀bẹ lọ́wọ́? Lẹ́jọ́ mú ọ̀bẹ lọ́wọ́. Ẹ̀yin méjèèjì ò lè mú ọ̀bẹ lọ́wọ́ pọ̀. No, bẹ́ẹ̀ mi ṣe mú lọ́wọ́. Ó ti yé yín. Ó dà yìí pé èmi fẹ́ máa sick. Àfẹ́ ìwà sọ fún mi wípé kíní yóò ṣe ń pẹ́ jù bẹ́ẹ̀ ṣe gba ọ̀bẹ lọ́wọ́ mi báyìí tí wọ́n ṣe yanjú ẹ̀ báyìí wọ́n wá gbé fún bàbá yìí. Ìgbà tí wọ́n wá gbé fún bàbá yìí tán wọ́n á rò pé irú kí ni nǹkan tí mo dánwò láti jọ́ tí mo ti ń bá lé ayé mi bọ̀ tí bàbá mi fi kú irú nǹkan báyìí kò ṣẹlẹ̀. Ibo gan lẹ ti dún bàbá? Ó wá jẹ́ ìbànújẹ́ fún mi. Ibo lẹ ti dún bàbá? Ilé ibo lẹ ti dún bàbá? Ọ̀dọ̀ bàbá yìí ni bàbá ọkọ ká tó wá gbé wá sí bolúwájí nílẹ̀. Ilé ọ̀dọ̀ ẹ. Ibi tẹ́yìn gbalé sí? Ibi tẹ́yìn gbalé sí. Ibẹ̀ lẹ ti wá dún bàbá? Yẹ̀sà bẹ́ẹ̀. Láago mélòó? Ní ibi ọwọ́ ìrọ̀lẹ́ sẹ́ńdà kọ̀ bí aago mẹ́ta náà. Ìrọ̀lẹ́ lọ́sàn-án? Bẹ̀rẹ̀ bí ọwọ́ 3 sí 4. Ṣé ò sẹ́nì kankan nú ilé ni? Àwọn bíi 8 ní sí 9 ló ń gbé nílé ọ̀dọ̀ wa. Ṣé wà sẹ́nì kankan lé ń táìmù yẹn? Gbogbo èèyàn wà nulẹ̀ ẹnìkan kò bọ́ta sí wa. Wọn mọ̀ gbà tẹ́ ẹ ṣe? Àwọn èèyàn wà nulẹ̀. Wọn mọ̀ gbà tẹ́ ẹ dún bàbá? Àwọn èèyàn yọjú sí wa. Wọn yọjú sí yín? Wọn mọ̀ pé ń dún ìyàn nulẹ̀? Bẹ́ẹ̀ ni sàbọ̀ sẹ́rí àtìgbà bá a ṣe lọ tán báyìí èèyàn lè jáde mọ́. Ní sùúrù ìṣèfipò lè jáde mọ́lẹ̀ nígbà tẹ́ wá dún bàbá tán ẹ̀yin ta ló gbẹ́ ilẹ̀ tí wọ́n sin bàbá sí? So ìgbà mo wá sọ fún àfáà yìí pé question and answer. No. Ta ló gbẹ́ ilẹ̀? Ìwọ ló gbẹ́ ilẹ̀. Mo sọ fún àfáà yìí pé nǹkan tí a ṣe yìí pé mi ò mọ bí mo ṣe ń rí pé ìwà òkè mọ́ fúnra mi mo sọ kínní ìjáde kì í ṣe pé máa ń bù mí so báyìí pé mo fi máa ka mọ́ mi lọ́wọ́ ó ṣe fúnra mi mo sọ jáde pé fún ta ni? Ìyá wa onílé ọ̀dọ̀ wa. Pípẹ́ ìpààyàn o. No, ó rí ibi tá a gbẹ́ tá a fi èpẹ̀ bò ọ wá tẹ ibi bẹ̀ ọ wá rí pé ó ní ọ wá bá mi gbà kí ni nǹkan tí a kó síbi mo wá ní girama ẹ wá jókòó ẹ ní sùúrù báyìí ni ìrìnàjò tí mo rìn ẹ wá ẹ jẹ́ ká lọ rí àwọn láńlọ́ọ̀dù mi.